It's all about the COVID-19, you know that? You need to stay at home, please, my brother, my sister. Don't go anywhere, just stay at home. Kọ́lọ́hún wá ṣàánú àwa o, àlùjọ̀njọ̀ kíjọ. Kí bàbá wá ṣàánú àwa o, àlùjọ̀njọ̀ kíjọ. COVID-19 ló gba àgbáyé o, àlùjọ̀njọ̀ kíjọ. Kọ́lọ́hún wá ṣàánú àwa o, àlùjọ̀njọ̀ kíjọ. COVID-19 ló gba àgbáyé o, àlùjọ̀njọ̀ kíjọ. Ó pa wọn kiri lágbáyé rẹ̀ ní o, àlùjọ̀njọ̀ kíjọ. Nítorí ẹ̀ wọ́n ní ká jókòó sílé o, àlùjọ̀njọ̀ kíjọ. Ká fọwọ́ wa lóòrèkóòrè o, àlùjọ̀njọ̀ kíjọ. Ká fọwọ́ wa nígbàkúgbà o, àlùjọ̀njọ̀ kíjọ. You need to sanitize your home. Sanitize your hand, oh. You need to keep social distance. 1 meter 5 feet, oh. Tẹ́ bá rẹ́ni tó dẹ̀ ń wúkọ́ léraléra, tẹ́ bá rẹ́ni tó dẹ̀ ń sin o léraléra. Ẹ ránṣẹ́ pé ìjọba kíákíá, ẹ ránṣẹ́ pé ìjọba kíákíá. Ìjọba NCDC o, ìjọba NCDC o. Jerusalem is locked up, Mecca Medina is locked up, Italy is locked up, Spain is locked up, London is locked up, everywhere is locked up, Nigeria we locked up, everybody stay safe, everybody stay safe, everybody stay safe. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Torí Germany ló dé lockdown. Gbogbo wọn dé lockdown. Ẹgbọ́n ohun tí mò ń sọ. Ẹgbọ́n ọ̀rọ̀ sí mi lẹ́nu, ẹgbọ́n ti jọba lẹ́nu.